Hello, ẹ káàárọ̀ sir. Bàbá mi ẹ káàárọ̀ kí lẹ ń lágbára sà. Yes sir. Ó ṣe pé nítòótọ́ ẹ má bínú sọ àwọn kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi jù. Wọ́n sọ fún mi pé kí n má ṣe àwọn nǹkan kan. Bọ̀ mo ṣe àwọn nǹkan yẹn. Ó wá padà wá jájọ́ mi lójú nísìnyí. Yes, sir. So ọmọbìnrin tí mo bá rìnrìn àjò ayé mi níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ mi. Àwọn tó jẹ́ àwọn àgbáwájú mi wọ́n ní kí n má fẹ́ torí mi ò níyàwó bàbá mi. Yes, sir. So mo wò pé torí pé mo ti invest gan lé lórí bí o kò lè back out kí n sọ pé mi ò ní fẹ́ mọ́ all of a sudden. Yes, sir. But àwọn family mi ni wọ́n mọ reason tí wọ́n ṣe ní kí n máa fẹ́. So àwa dàbí ọgbọ́n èmi àti ọmọbìnrin yìí a break up. So wọ́n rí mi pẹ̀lẹ́ lómi òun náà lọ mi ò mọ bó ṣe kìíní ṣùgbọ́n a ti máa ń communicate for like bí ọdún bíi méjì a máa ń sọ̀rọ̀. So mo wá papà ṣáwá mú lọ́fẹ́ torí ìyá ẹ̀ sọ pé kó mú ọkọ wáyé torí lọ́dọ̀ ìyá ti tẹ̀ náà wọ́n rí ní ìpè mi àti òfẹ́ mọ́. Mo ti fi àwọn ẹbí tèmi náà sínú pé a ò fẹ́ra mọ́. Yes, sir. So àwa méjèèjì àti ń sọ̀rọ̀ nígbà tí ìyá wa bẹ̀rẹ̀ sí ní dàlámù pé kó mú ọkọ wá ó ní òun ò ní ọkọ méjì tóun fẹ́ mú wá ju ẹni tí wọ́n ti mọ̀ náà lọ. Tó wá níta ni ó dárúkọ mi. So ìyá bá yarí láti bí March tó ọkọ mọ́tì kan náà lè ní àti ẹ̀. A fa ọ̀rọ̀ yẹn títí wọ October. Ó wá sọ fún mi wípé tí n bá mọ̀ pé mo ní ọmọ òun fẹ́ ní tòótọ́ òun fún mi nígbà báyìí mo gbọ́dọ̀ wá ṣe nǹkan orí ẹ̀. So mo ṣá sọ fáwọn fámìlì mi àwọn tí wọ́n dúró nídúró pé ẹ́ mo tó wish láti fẹ́ ṣe lọ́kàn ènìyàn tó ṣe à máa dúró tiẹ̀ àwọn kan yarí pé láéláé àwọn ò ní lọ tí wọn ò yọjú síbẹ̀ mo ṣáà fẹ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta mo fi fẹ́ mo ṣe nìkáì fún mo gbé lọ sí registry mo dẹ̀ ṣe traditional wedding pẹ̀lú ẹ̀. So marriage mi àti ẹ̀ ò lọ ju bí ọdún 4 lọ ṣá. Gbogbo nǹkan tí mo ṣiṣẹ́ fún bàbá ó gba everything lọ́wọ́ mi. Mo lọ sí Dubai mo dé torí títí ẹ̀ gbogbo everything ṣá ni mo ṣe wà báyìí inú gbèsè ni mo wà. So nǹkan yẹn wá jẹ́ kí n fi ìlú Èkó sílẹ̀ mo wá fi bí báyìí mo wá wá sí Ìbàdàn pé kí n ṣe wá tún láìpẹ́ mú àfẹ́. Bọ́ lẹ́nu bí ọdún méjì sẹ́yìn mo pàdé obìnrin kan náà ń bí báyìí barely 2 months tèmi àti ẹ bẹ̀rẹ̀ mo wá ní accident tó jẹ́ pé accident yẹn pọ̀ gan Ọlọ́run ló dá mi padà tó wá pa ni mo fi ṣe. So ó dẹ̀ dúró tì mí bọ́dí dúró tì mí tó dúró tì mí ó dúró tì mí ọ̀tọ̀kan. So all of the sudden mo wá ń padà wá rí i pé ó fẹ́ máa change bákan due to wípé ẹni méjì náà lòun náà ti mọ̀ fún rí. So kìíní ẹ̀ wá ó ń ṣókì mi like ó ní àwọn ibi tó ti já sí mi ṣùgbọ́n tí bá tún ní kí n tún wo out of pity kí n tún lọ kó sí eléyìí náà jù àwọn nǹkan kan wà tó jẹ́ pé mò ń rí lára ẹni yìí ó já sí mi o ṣùgbọ́n àwọn tí bá ní kí n máa lu àléébù ẹ̀ta màá fẹ́ sọ pé mi ò ṣe. Kí lẹ fẹ́ lórí màá ètò fẹ́ kí lẹ fẹ́ sà. so mo pọ̀ níbi advice mi. Ẹ jẹ́ ká mú báyìí kó lè bá yàn tó gbọ̀ wá nílé sà. Ibi tí ẹ pàdé Okay, ọ̀rọ̀ sir. sí màá ti gbé mu sà. Arábìnrin tí ẹ All right, pàdé sir. sìn ìyàwó àkọ́kọ́ yìí Bẹ́ẹ̀ni, ti bá tiẹ̀ lọ. ó ti lọ. Ẹ tẹ́ wá pàdé ń sìn ó ti bímọ fún ọkùnrin méje. Bẹ́ẹ̀ni sir. Kí ni èjì yín sà? I'm 39. Ta lẹ́ ń tẹ́ ẹ̀ṣẹ̀? Ta lẹ ṣẹ̀ báyìí sà? Mo ń bi Inú léèrè wọn ní sá. sà. Ṣé ẹ mọ̀ pé ẹ ti ń rìnrìn àjò nígbà pé èèyàn ṣẹ̀ èèyàn báyìí sà? Ẹ wà late 39 má bínú o. Ibi tẹ́ ẹ parí ọ̀rọ̀ sí màá ti gbé mu. Torí èyí tẹ́ ẹ ń bá bọ̀ tẹ́lẹ̀ yẹn ti lọ. Kò dẹ̀ wá lọ ó yẹ kẹ́ ẹ ti kọ́gbọ́n. 39 ní sẹ̀ kì í ṣọmọdé. Ìtòfà ìbéèrè pé ta lẹ́ńtẹ́ ẹ ṣẹ̀lẹ̀ léyè ní bàbá ẹ̀ níyàá. 39 ẹ tún wá lọ bá single mother tó ti bímọ fọkùnrin méjì. Ta lẹ ṣẹ̀ lẹ́ẹ̀kan sí? Kí ló dé? Tẹ́bílẹ̀ ayé yín ni sà.
ó níbi tó dáa sí, ó ní kìnnìkan tó dáa sí, ó tún ti wá ń yọwọ́. Ilé ọkọ àkọ́kọ́ ó kúrò ńbẹ̀, ilé ọkọ ẹlẹ́ẹ̀kejì ó kúrò ńbẹ̀, ẹ̀yin wá wà late 39 sà, ẹ̀yin ò rí sí tẹ́ ẹ lè fẹ́ sà late 39 bàbá mi. Nítorí Ọlọ́run ẹ tún fẹ́ ká tó kéèjì yín, eléyìí máa kéèjì yín ni. Ẹ ti bí ọmọ mélòó sà? ọmọ ẹyọ kan náà ni 15 years. Yóò kéèjì ọ̀tá yín, ẹ tún pè sórí ètò ìpadà, kò sí ọgbọ́n tẹ̀lé kíláàsì. Kí ni èjì arábìnrin yẹn? 32. Kó máa gbọ́ mi lórí ètò lálẹ́ yìí, ẹ ní àárọ̀ yìí, kó máa gbọ́ mi lórí ètò báyìí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Tí bá tẹ́pẹ́ ọba jára àwọn fans Oruomeniowo kó máa gbọ́ mi báyìí. Ẹ tí ì rí ìyàwó, kódà kó wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀rẹ̀ kó máa gbọ́ mi, kì í ṣe ìyàwó yín sáà ẹ mọ́ dára yín láàmú. Ẹ ní bàbá ẹ ní ìyẹn mọ́ tójú rí pátá kọ́kọ́, ẹ wà late 39 bàbá mi. Ẹ wá ó yẹ dẹ̀ ti lóra yín lò commercial torí 39 mi gbà mí. Ẹ ṣe bó ti wọ 60 years ni. Ẹ rí single mother, ẹ rí sisi tẹ máa fẹ́. Iṣẹ́ wo lẹ ń ṣe sà? eléré orí ìtàgé ni mí. Màá bẹ̀ yín torí Ọlọ́run tí yín ò ní bàjẹ́, wọn ò ní kéèjì yín, wọn ò ní fògùn gbé sí ayé yín ṣòfò. Ṣó ti yín ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ lọ wá sisi ni kẹ́ ẹ lọ fẹ́ sà, kẹ́ ẹ lọ bẹ̀rẹ̀ ìgbésí ayé yín míì. Age 39 tẹ́ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé yín, kí ló dé? Ọkọ àkọ́kọ́ tó fi sílẹ̀ ṣe mọ irú èèyàn tó jẹ́ ni, ọkọ ẹlẹ́ẹ̀kejì ṣe mọ irú èèyàn tó jẹ́ ni. Ṣé fẹ́ kán máa rọ́ṣẹ́ búlù yín ni sà? Ẹ fẹ́ kán máa rọ́ṣẹ́ búlù yín ni? Ẹ mọ tó ṣe fọ́kọ àkọ́kọ́ tó fi kúrò ńbẹ̀, ọkọ ẹ̀kejì tó fi kúrò ńbẹ̀, ṣé ẹ mọ̀ ni? Ṣé kárísímà yín gbé ni tàbí ó bá yín sáré sà? Táàmì ìní o. Single mother ọlọ́mọ méjì lẹ́fẹ́, ọlọ́kọ méjì lẹ́fẹ́ lọ fẹ́. Bó ṣe ní tí ta lè ṣẹ̀, ní tó fà béèrè yẹn ni ẹ má bínú pé talẹ́ńtẹ́ ṣẹ̀. Tó bá kọjú sí yín kẹta, tó bá kọ̀yìn sí yín kẹta, tó bá kọ ẹ̀yin nìkan, ẹ tìrò ara yín pa bàbá mi o. Ẹ̀yin lẹ́nu ìgbésí ayé yín o. Kọ̀kẹ́gbọ́n yín kankan kò kàbúrò yín, kódà kí bàbá àti ìyá yín wà láyé, ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí kò kàn wọ́n. Ẹnìkan ìbá kéwú dégbó, tí bá ti sọ gbólóhùn kan fún ẹ báyìí pé gbọ́ báyìí, tó bá kọ́ bá pè ẹ́, ó pè ẹ́, tí ò bá ti pè ẹ́, ó gbé àgbélébù ẹ tí Jésù ó fi dé ni. Ó dà hàn rántí ìrántí ẹ̀nu àdúrà. Ṣé òun wá èmi ni?